Ẹ̀yin olólùfẹ́ wa mo kí wa nílé lóko níbikíbi tí a bá wà. Ẹ wò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ju èkìkí lọ, ó ju èkì lọ, ṣùgbọ́n mo kí yín ní èkì tó lọ́lá jùlọ. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá. Ẹ wò ẹ má jẹ́ ká tanra wa o, àwọn Fúlàní ti gbalẹ̀ wa o, àwọn Fúlàní ti di ọ̀gá lé wa lórí o. Ẹni tó bá tẹ̀sọ́ pé irọ́ ni mo pa kó wá proof ẹ̀ fún mi. Fúlàní wọ́n ti gun ẹṣin wá bá ìyá wa mọ́lé nílẹ̀ Yorùbá o. Èmi ò mọ etí tẹ̀yin fẹ́ fi gbọ́ mi lálẹ́ yìí o. Àwọn Fúlàní ti gun ẹṣin, wọ́n ti gun wá bá wa, wọ́n ti wá gun ká ìyá wa mọ́lé. Ṣé ẹ rántí àwọn ìtàn ayé àtijọ́ tá a máa pa pé Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti lé wọn padà. Ògbómọ̀ṣọ́ ọ̀hún náà ni wọ́n ti wọ̀ tó ti lọ kó àwọn ọmọ school mẹ́ta ní Ọ̀yọ́ State. Church school wọ́n lọ bẹ̀ àtàwọn school ìjọba Ọ̀yọ́ State kílẹ̀ ń wò. Kí odidi ìjọba Ọ̀yọ́ State nílẹ̀ Yorùbá ní South West, àwọn ni the second state tí wọ́n generate owó jù sí revenue Nàìjíríà. Wọ́n rí owó ra drone, kò sí drone kankan ní gbogbo Ọ̀yọ́ State. Èló náà ta drone? We have drone of 2 million, we have drone of 1.something million tí wọ́n lè rà affordable. Wọ́n ní drone 3 million, ká má lè rí bí 20 drone tí wọ́n máa pín káàkiri gbogbo local government tá máa ṣiṣẹ́ káàkiri. In fact, each local government ó kéré jù ó yẹ kí wọ́n ní bí 5 drone or 10 drone ní local government ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn owó tó ń wọbẹ̀. Ẹ wò ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ wa gùn lọ títí. Ọ̀rọ̀ tí mo mú wá náà ni pé another news, breaking news tó wà ń gbòòrò ńsìn tó ti ń jáde lálẹ́ yìí ni pé Ìyàgbà West ní Kogi State wọ́n ti débẹ̀ o. Àwọn Fúlàní wọ́n ti ya wọbẹ̀ o. Ìyàgbà West ní Kogi State wọ́n ti rọ́ọ̀lù bẹ̀ nírọ̀lẹ́ yìí o láwọn ajínigbé. Ṣé bá a ṣe fẹ́ máa wòran rèé? Ṣé bá a ṣe fẹ́ máa wòran rèé? Bá a ṣe fẹ́ lajú sílẹ̀ ní gọ́vnà wa 2027 ni gbogbo wọn sá kiri. Bó okú gbé kò sí èyí tó kàn wọ́n. 2027 ni wọ́n sá kiri. Èyí tó dẹ̀ ń dùn mí jù ni pé ẹ̀yin ará ìlú ẹ̀ ń sá tẹ̀lé wọn, ẹ̀ ń ṣe sàdákàtì, wọ́n wá pín owó fún ẹ̀yin aláìní làákàyè, ẹ̀yin oníjẹkújẹ ènìyàn, wọ́n wá pín owó fún yín. Ẹ ṣọ́ọ̀ṣe gbogbo eléyìí ò dáa. Ṣé rí bọ́n ṣe lọ ká ọmọ lọ́wọ́ mọ́? Ẹ wo odidi tíṣà school, wọ́n gé orí ẹ̀ dànù. Wọ́n gé orí bàbá yẹn dànù. Ta ló mọ̀ nǹkan tí wọ́n ṣe sáwọn obìnrin wa tó wà mẹ́sìn? Ẹ wo àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ìkókó tí wọ́n kó lọ. Irú condition wọn lẹ́wọ̀ tán wà ń sìn lẹ́mọ̀ tán wà. Àwọn ọdẹ tó wá wọn lọ́nú igbó, wọ́n káfìrí wọn, wọ́n ń gbọ́ ìró àwọn ọmọ kéékèèké. Ẹ jọ kí ló ń ṣẹlẹ̀? Ẹ wo àtìgbà tí olóyè Májàsọ́lá Ìgbòho pẹ̀lú bàbá Tinubu tí wọ́n ti jọjọ ní ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n dánú fún olóyè pé kó lóyè má wọ́rì pé wọ́n á gbé security fún láti gbà yẹn àmàtí gbọ́n kọ̀ọ̀kan. Kí ni wọ́n dúró dè? Okay, kí ni nǹkan tó ń dìlé bàbá Tinubu? Ṣé 2027 wọ́n fẹ́ kó kọjá tán àbí? Kí ni nǹkan tó wọ́n dúró dè? By now tá àti lè máa gbọ́ àti lè máa gbúrò ìrù ẹkùn, tá àti lè máa gbúrò wọn pẹ̀lú àwọn itú ọwọ́ wọn. Olóyè ti ní ká ẹ dán wò bóyá ẹnu ni, bóyá ó ń dánú lóòótọ́ ni, ẹ tẹ̀ jẹ́ ká wò náà. Kí ni nǹkan tó ń dìlé bàbá Tinubu? Bàbá Tinubu, ilẹ̀ Yorùbá mà là ń sọ̀rọ̀ yìí. Kò máa sí nǹkan tí ààrẹ Ìbà Gani Adams lè ṣe wò tá àti pé ẹ fún wọn láṣẹ. Kò máa sí nǹkan tí Ìgbòho lè ṣe wò tá àpẹ fún wọn láṣẹ. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ dákẹ́ máa wò lélẹ̀? Bí ẹ ṣe fẹ́ dákẹ́ máa wò rèé. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní náà ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. Tá a parí kó àwọn báwọn náà. Èmi wá wò pé báwọn náà ṣe fẹ́ ibo náà fẹ́ kó àwọn ènìyàn gbà. Ẹ kó odidi ènìyàn mẹ́wàá gan kẹ́yìn kidnap. Báwo ló ṣe fẹ́ control wọn? Kó tó wá máa kó àìmọye àwọn ọmọ tí wọ́n kó. Pẹ̀lú àwọn tíṣà iléèwé, pẹ̀lú principal. Ìjẹ́ tó bá fi àwọn people sílẹ̀, ìyá ìyá ti fẹsẹ̀ tẹ school yẹn mọ́. Mi rò bẹ́ẹ̀ o.
àwọn Fúlàní fẹ́ wá gba ilẹ̀ wa, ẹ̀yin ẹ rò pé nǹkan míì ni, ẹ rò pé nǹkan míì ni. Wọ́n fẹ́ wá ilẹ̀ wa ni wọ́n fẹ́ wá gbà, our land, wọ́n fẹ́ wá gba ilẹ̀ wa. Nǹkan tí wọ́n sọ, a ti ń sọ, mo rántí nígbà náà 2019 la ti ń sọ ọ̀rọ̀ pé àwọn Fúlàní agenda ni pé wọ́n fẹ́ wá gba ilẹ̀ Nàìjíríà. Ẹ wo bọ́n ṣe ń ya wọnú ìlú, ẹ wo bọ́n ṣe ń ya wọnú ìlú Nàìjíríà. How many years ń sìn ni Tinubu ti wà lórí ìjọba yìí? How many years ni Tinubu ti wà ńbẹ̀? Kọ́n má ti rí nǹkan ṣe sí ọ̀rọ̀ ààbò. Tó bá dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ààbò yìí nìkan ni bàbá Tinubu ní ṣe, ìtàn onígbàgbé yín. Tó bá jẹ́ pé ti ààbò yìí nìkan ni Tinubu lè ṣe fún Nàìjíríà, ìtàn onígbàgbé yín. Olórí àwọn ológun ọmọ Yorùbá ni, olórí àwọn civil defence ọmọ Yorùbá ni, ṣé custom officer ọmọ Yorùbá ni. Èwo la fẹ́ sọ tí kì í ṣe ọmọ Yorùbá? Gbogbo yín kò wá wà mẹ́ figurehead. Ẹ jẹ́ lọ resign tágbára yín Yorùbá ká. Ẹnìkan kí náà ń porúkọ bàbá yín gbà yẹn tó resign, ọmọ Yorùbá yìí. Ó resign nígbà tó rí pé ìṣe tí wọ́n ń ṣe kínní yìí ejò lọ́wọ́ nú kó má borúkọ ara òun jẹ́. Ó rọra resign jẹ́jẹ́jẹ́ mẹ́. Ẹni tó bá mọ̀ kágbára àwọn òkà iṣẹ́ tẹ́ẹ̀kọ̀ fi wà mẹ́ kán lè máa sọ pé ẹ̀yin ni ọ̀gá àgbà àwọn ológun, ọ̀gá àgbà àwọn kìnnì kan. Ẹ jẹ́ rọra resign kẹ́ fi bẹ́ẹ̀lẹ̀. Yorùbá kẹ́ wà mẹ́ ká má rẹ̀ pa yín o, ká má rẹ̀ pa yín. Kán kó àwọn ènìyàn lọ, kó jẹ́ ọmọ Amẹ́ríkà kan ni wọ́n jí gbé. Amẹ́ríkà ti send àwọn èèyàn wọn wá lọ gbọmọ wọn sílẹ̀. Ìjọba Nàìjíríà wọ́n kó àwọn òbítíbitì ọmọ bẹ́lẹ̀ nínú Ọ̀yọ́ state. Gbogbo South West governor ẹ̀ lè koríkorí kẹrún àwọn àmì yìí lọ. Ṣé wọ́n pọ̀ tó àwọn àmì yìí ni? Wọn ò lè pọ̀ kán pọ̀ tó àmì Ọ̀yọ́ state. Wọn ò lè pọ̀ kán pọ̀ tó àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state. Gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ̀rọ̀, wọn ò lè pọ̀ kán pọ̀ tó gbogbo àwọn tá a dárúkọ yìí. Àwọn local vigilante, àwọn àmọ̀tẹ́kùn, àwọn army forces wa. Èló ni wọ́n? Àwọn tí wọ́n náà ya wọ̀ bẹ̀yẹn, ó dà pé gẹ́gẹ́ bí àwọn tó rí wọn, àwọn eyewitness, wọ́n ní wọ́n ya ọ̀kadà bíi 15 náà kó wọlé. Mo dẹ̀ mọ̀ pé wọn kì í gun ọ̀kadà pẹ̀lẹ́ nìkan, wọ́n máa ń gbéyàn sẹ́yìn. Ìjẹ́ wọ́n wá lè pọ̀ tó gbogbo sójà Ọ̀yọ́ state? Ìjẹ́ wọ́n lè pọ̀ tó gbogbo àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state? Kí la wá ń sọ? Ẹ̀yin ìjọba wa, kí lẹ̀ṣẹ̀ wa? Kí ló dé tẹ́ fi wicked bẹ́lẹ̀ yìí? Kí ló dé tẹ́ fi wicked bẹ́lẹ̀ yìí? Ẹ wo, ẹ má jẹ́ ká tanra àwọn, ó dọwọ́ Ọlọ́run. Ilẹ̀ Yorùbá dọwọ́ Ọlọ́run, ó dọwọ́ Ọlọ́run nǹkan tá a dúró máa sọ. Ó di ọwọ́ Ọlọ́run torí mi mọ̀ nǹkan tá a fẹ́ sọ mọ́ o. Wọ́n ti ká wa mọ́, wọ́n ti ká wa mọ́. Ẹ wo gbogbo ẹ̀yin tó kù, ẹ má jáfara o. Ẹ̀yin governors tó kù, ẹ lọ ra drone, ẹ lọ tó àwọn àmì síta gbogbo àwọn agbègbè yín, gbogbo àwọn ọ̀nà tó wọ̀ lú yín, ẹ lọ yí bẹ́ẹ̀ ká o. Kò síbi tẹ́ wọn ti lè lọ dáhùn o. Kò síbi tá a ti lè gbúrò wọn o. Ojúlẹ̀ alákọ̀ọ́fin ń ṣọ́rí o. Ẹni tó káṣọ sí yàrá, kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn má ṣàfihàn o. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. A ti ń pariwo ọ̀rọ̀ yìí tipẹ́ la ti ń pariwo. Gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ dìde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lóògùn ẹ dìde. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ju gbogbo nǹkan tá à ń sọ. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ní kẹ́ jẹ́ ká fi fèsì wọn o. Gbogbo ẹ má gbàgbé àwọn ogun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Òun ló fẹ́ padà repeat ń sìn yìí o. In another form, another way náà fẹ́ fi ká wa mọ́ pẹ̀lú ogun o. Eléyìí kì í ṣọ̀rọ̀ ẹnu. Kì í ṣọ̀rọ̀ ẹnu lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ tètè kẹ́ tẹ́tí lé wa. Yàgbà West náà ti lọ, wọ́n ti gbúrò wọn sìn. Yàgbà West. Ó ní ìròyìn tó jáde lọ́wọ́ rọ̀ lẹ́yìn sí o. Ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò, eléyìí kì í ṣọ̀rọ̀ ẹnu o. Ogun ti dé o. Ogun ti dé o. Ogun ti dé alẹ́ bí alára sílé o. Àwa lè má sí ní Nàìjíríà, ṣùgbọ́n a ní ẹbí, a ní ará, a ní mọ̀lẹ́bí, a ní bàbá, a ní ìyá, lẹ́gbọ̀n, aláàbúrò, alọ́mọ sílé o. Ẹ má jẹ́ kógun kó wa lọ o. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin náà, ẹ̀yin ìjọba wa, ẹ mọ̀ pé ẹ̀yin gan ẹ̀ lè rìn lófo, ẹ̀ lè rìn láì má kọ́ ọlọ́pàá dání. Ẹ̀yin tó bá tó bẹ́ẹ̀ nínú yín kó bọ́ sójú ọ̀nà kó lọ máa rìn láì kó sójà. Èyí tó bá tó bẹ́ẹ̀ nínú yín, èyí tó bá tó bẹ́ẹ̀ nínú yín kó lọ rìn without any security. Ṣùgbọ́n tẹ̀sí sọ pé wọ́n kó ọlọ́pàá kúrò lẹ́yìn, ṣùgbọ́n ẹ ṣì ń lò ó. Ṣé ó ṣe ń ṣe ni? Ẹ̀yin gan mọ̀ pé kò possible. Ẹ̀yin gan mọ̀ pé kò possible. Mélòó nínú yín ló lè dárìn lópòpónà without any security tá máa tẹ̀lé yín lẹ́yìn? Ṣé ẹ wá rí pé ìkànnì nígbà tí ẹ mọ̀ pé ẹ̀yin ò lè dárìn, ẹ wá fara rò pé àwọn ará ìlú ń kọ́? Ṣé ẹ rí pé ẹni ibi tí ń pọnmọ́ rí balùwẹ̀ ní gbogbo yín? Ṣé ẹ rí pé ẹni àìdá, ẹni àbí ìpàbẹ́ ọmọ ní gbogbo yín lẹ́yìn ẹ̀yin Nigeria politicians?
ṣé rí pé ẹ ṣe ènìyàn gidi, ènìyàn burúkú ayé àtọ̀run burúkú ni. Nígbà tẹ́yin bá ń sùn nílé táwọn kan wà tó ń ṣọ́ yín, àwọn security guide wọ́n ń ṣe shifting, àwọn night, àwọn ọ̀sán, ẹ̀yin sùn anywhere tẹ́ bá lọ wọ́n tẹ̀lé yín, ẹ wá fi ro àwọn ará ìlú wò. Àwọn ará ìlú dẹ̀ ni wọ́n ń jí gbé, owó alátawó oníyọ̀ wọn á kó, wọ́n á ti lọ san fún àwọn agbésùmọ̀mí. Ẹ dẹ̀ ní ọwọ́ ń bẹ ẹ mọ̀ nípa ẹ̀. Ibo ni gbogbo ilé ìfẹ́ yọrí sí? Wọ́n fẹ́ ṣe election, ẹ máa wọ ará ìlú, àwọn òpònú, àwọn tá torí wọ́n ń jà. Tàwa ló mọ atáàkì tá ń gbà nítorí yín. Ẹ máa wò wọn election ti dé nsìn, wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n á kó yín jẹ, wọ́n máa tàn yín jẹ, wọ́n máa pín owó fún yín. Àwọn aláàní àkàyà, àwọn alátẹnujẹ, wọ́n á kó yín, wọ́n máa tàn yín jẹ. Ẹ fún wa lọ́rọ̀ sọ, ẹ̀yin ènìyàn wọ̀nyí. Ẹ fún wa ní ọ̀rọ̀ sọ.